Hi everyone, welcome to my channel. Ọ̀pọ̀lọpọ̀ obì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀pà kọjá yóò tù kọ́mọdún gbádùn náà kọjọ́ kan bá mú mọ̀ sọmọ mú sọmọ ẹnu kì í mú ṣiṣẹ́ mẹ́ra kan o bá wọn ṣẹ́ bá o. Àdúrà nù. Kẹrẹwẹ gẹrẹ. Mama, ìyàwó.
Èjé mi ọ̀ṣọ́ olúbó ọlọ́gbàgádà ẹ̀wà ọlọ́mọ retí gbé àṣà sí mi àgbàrá ọdún jọ ṣùṣù àrò fọ́ o mọ̀mọ́ jẹ́ ṣiṣẹ́ o mọ̀mọ́ jórí agbá bí o ọmọ olómi tù ọmọ ayé ọbísí àbámi náà wóyún rẹ̀ wáwáwá kan ti rí bí kan yà wá bí kan ti ṣọdún omi ibi kan jẹ́ àbámi ti wọ́ ọmọdé béèrè o kó omi kan pọ́n lójú ọ̀nà kéjé tí èrì fún bẹ́ẹ̀ ní àbáyé ti yọ̀rọ̀ mọ́ bí àbákò bí mi bẹ̀ náà ti rí bí èyí rẹ̀ bílẹ̀ mẹ́ẹ̀ẹ́dínlógún kí tí kò yẹ náà kó kù gbèjè mi ọ̀ṣọ́ olúbọ̀ lè règèdè ẹ àṣàdúrà lọ́nà bẹ́ẹ̀ ni o má fẹ́ mi fúnra mi níjọ́ pàdé rẹ̀ lọ́nà ìjà dúró lùgbẹ́ ìjà dúró dè. ajá lójó alájà ìgbìkà rẹ̀ gbèjè mi ọ̀ṣọ́ olúbọ̀ lá kọ́ta ní ojú ìṣẹ́ rẹ̀ ìdílé òkú o.
Oníṣèkejì mi bá kọ́ bá mi lóru kòjú jáwọ́ òun ṣe ṣe o kójú sọmọ rẹ̀ kójú sọmọ rẹ̀ tí ọmọ rẹ̀ sùn ọmọ jẹun rẹ̀ kan tí àdàgbà tí ọmọ ní ṣe bá rí a kò ṣe jẹ́ àbá mi débi kà á tí ọmọ ní ti ṣe àkẹ́yà náà lè bímọ kà á ní ṣe kékeré kó tù ìyá o wọ́n já ṣíṣe o èmi mọ̀ jẹ́jẹ́ ní ọ̀nà mo ṣe ṣe mí o balẹ̀ má dájẹ́ mi wú o èmi kan kọ ẹ̀sẹ̀ tí kò mọ̀ tẹ́mi níbẹ̀ yé ta rẹ̀ ìyàrá òsì ní ọmọ jórí mi sábì ọmọ jẹ́jẹ́ ń sàbọ̀dé wọ́n jẹ́ ọ̀rọ̀ gbogbo mi mú o wọ́n jẹ́ ọ̀rọ̀ mi kan sọ mi mo dùn ṣe o jọ́kàn rẹ̀ balẹ̀ dúrí jẹ dúrí mu ẹ ju iṣẹ́ báyìí iṣẹ́ kẹ́ ṣe iṣẹ́ kẹ́ tàgbáyé ní ṣe fọmọdé pápọ̀ ní sí o kó tún ṣayá rẹ̀ kó tún ṣọmọ rẹ̀ ayá rẹ̀ dìbò ṣàtúnṣe kó rẹ̀ fọ́ gbọ́tọ̀ mọ́ olórí náà rẹ̀ bá ọ̀tún náà
náà níbi kó ju iṣẹ́ o wọn nílò olórí àwọn ọmọ ìgbà abẹ já o wọn já rẹ pa o lórí olùdájú kì í dùn ló máa dùn ìwé ìjẹkari ọmọ ìgbà wọn fẹ́ràn àjò rere ti gbèrò ní ọlájọ wọn ti gbọ́ bí sí ọ kékeré tá a jò lórí àmọ́ ojú sí ọ kékeré lápò olúwa síbi lọ́dún ní kójú orin ajábọ̀ o kọjá káyọ̀ làbàtà o kékeré tá a jò jù ká gbé mọ̀mọ́jú ṣiṣẹ́ o kọjá tàgbákò kọjá tàjò gbèsàjò kọjá jẹjọ àwọn kọjá orin afa o lámọ̀ra kété sàn èké ló kété o là ń kété àti tèrò níbẹ̀ mọ̀mọ́jú ṣiṣẹ́ o kékeré àkókò akábá mọ̀mọ́jú náà ṣiṣẹ́ o mọ̀mọ́jú orin agbábí o kọjá dáná gbàgbọ́dé o mọ̀mọ́jú orin akọ o èké kárí kọ́ ọmọ ìyá ṣègbè fóògbé àwọn òkú ní èrè bá kó ju kèrè ọmọ rẹ o kó ju sókè ọ̀rọ̀ o kọjá kọ̀ rẹ̀ balẹ̀ o kọjá náà ní jíjà kó jẹ èké lórí mọ̀jọ́ ọmọ rẹ̀ kú lójú rẹ̀ ló jẹ́ kún ọjọ́ tẹ̀lẹ̀ tí o ṣe ṣe lápá tí kò máa gbé lórí gbèjì kẹ́kọ̀ọ́ yàrá mi kọ́ ọmọkùnrin àwọn yàrá mi gbẹ ọmọkùnrin àwọn ọmọ rere kó yàrá mi gbẹ ẹ̀wọ̀n àwọn wọ́n ṣàánú. ṣàdúrà tẹ. ilé yé ló mọlẹ̀. ọjà méjì alájà ìbílẹ̀ ọ̀nà lọ́nà. ọjọ́ tí orogún rẹ̀ ṣe lè yé ní tọ́bìnrin olóògbé ní ìfẹ́ sọ̀rọ̀ àgbáyé kọ́lé ní àlẹ́ ẹ̀yà kọ́dún mẹ́ta yí ọmọdé rẹ̀ gbogbo ó jẹ́jú ni ẹ o ọdọọdún ni mẹ́tọ́dún rẹ kìí ló gbẹ mọ́jọ́rùn ọ̀mí o mọ́jọ́rùn ọ̀mí o mọ́jọ́rùn ọ̀mí o mọ́jọ́ mi mọ́ ṣé o mọ́jọ́ múra mi ṣé o ẹ o lọ́mọ àbá mi náà mọ̀ mojú ṣíán o mojú ṣíán o ẹ̀rọ kọ́rọ̀ òun náà mọ́jọ́rùn ọ̀ ìdí náà ọrùn ọ̀mí ọ̀rùn náà yá ọ̀ ìjẹ́lá náà kọ́ bá síbẹ̀ náà bá tọ́dún ayádélé bọ̀ búburú níbẹ̀ yẹn á tún ọ o ìgbẹ́nu èyí ògbó agbọ́mọkó o agbọ́mọkó olóògbògbò gbà agbọ́mọkó o àtùkò pàtó méjì ọdún màá mọ́ sí rere o ẹ̀yà mọ́mọ́ ṣé o ẹ̀yà múra mi ṣé o ojú àwọn pápá kọ̀ bá mi ṣàfihàn rìn mẹ́lẹ́ kọ́ o ọlọ́run olàgbà ojú ọ̀nà ìbá ìtú lọ́wọ́kọ rẹ̀ fún ní ṣé fún mi ní ṣé o fún mi ní ṣé o ọ̀ apẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wà o olórúkọ ni làgbà ojú ọ̀nà orílẹ̀ ní gbàbọ̀dì ìṣẹ̀dá ní gbàbọ̀dì orílẹ̀ rẹ̀ ní àtòbá fún àtòbá gbèrò sí iná orúkọ rẹ̀ ní orúkọ ní làgbà oyè ní oníṣẹ́ oníṣọ́mọ rẹ̀ oníṣẹ́ oníṣọ́mọ rẹ̀ àyè olórí àwọn dúkù lórúkọ rẹ̀ oníṣẹ́ o ilẹ̀ níṣẹ́ o ọmí àbò mi ni ọmọ iná gbilé èmi ni mo kàn níṣẹ́ kété oníṣẹ́ ọ̀gá yìí sọnù mọ́ mi pátápátá ti ṣàjẹ́ ní ikọ̀ o ọmọdún àtẹ̀rẹ̀ mi o lórí ìlànà ọtí bébà ọ̀sẹ̀rẹ̀ ìdí ti bẹ́yìn o eléré ìrònà ọ̀sẹ̀rẹ̀ ìdí ti bẹ́yìn o ó fún alẹ́ yìí kábàá ní sọ̀rọ̀ lè mí rẹ̀ ká ní sọ̀rọ̀ lè mí rẹ̀ ká ní sọ̀rọ̀ lè mí rẹ̀ àwọn ojú ara yìí bàbá ti ṣe tán bẹ́ẹ̀. ẹ ò kéṣe ọ ọlọ́dún rẹ̀ hàn fúnfún. lórí èwe ayé láàrin ìwọ̀ká ti dé èrò ìjọba bá ti dá lé nígbà ilé iye mi kì í bá bẹ lọ́dọọdún àárín àbá náà àpèlè rẹ̀ náà àpèlè rẹ̀ rírà bàjẹ́ òun afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ níjà wáyé ẹ̀kúbù lẹ́gẹ̀lẹ́gẹ́ wáyé lórí ilé ìwọ̀ yóò ìpèsè kékeré ayọ̀ tọmọtọmọ jọjọ láàdúrà abẹ́gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ níje owó oko láìlo ẹ̀fúrú nítorí àbẹ̀jáde kọ̀kọ̀jáde ọ̀kọ̀ ara lé nígbà ọ̀pọ̀ ẹ̀ máa kó àtìgbà jẹ́ ọ̀run mi lẹ̀kùn bàbá ń jáwó rẹ̀ kójú òkú bàbá ń jáwó rẹ̀ kójú òkú bàbá ní tó bá délé kọ́ wọn lọ rẹ̀ kọ́ ọmọ ẹyẹ ìwọ ọ̀run mi lẹ̀kùn bàbá tó bá délé má mọ̀ tọmọ ẹyẹ orí ò rí bíbí ta dúró náà wọ́n bẹ nínú igbó wọ́n jọ gbogbo ìlú ibi tó wọ́n bá fi pàtà nílé jẹ́ abẹ́gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ níje owó oko láìlo búbù lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ nítorí àbọ̀jáde ara lé ní kẹ́rọ̀ pẹ́ màá fàdé bí ọ̀run mi lẹ̀kùn bàbá ń jáwó rẹ̀ kójú òkú bàbá ń jáwó rẹ̀ kójú òkú bàbá ní tó bá délé ó wà lójú ọmọ ìkíni ó ní ọ̀nà bàbá tó bá délé ó tó yára ẹ̀fọ́ ọ̀ṣẹ́ oníwìnrin á dẹ̀
iye mi alẹ́ dẹ́kun jọba kẹ́gbẹ́ lómi. Òkúrò àtúntò ti ọ̀tún olúbọlá. Àárẹ̀ mo mú lẹ́kọ̀ọ́ lómi o. Ọmọdé ayé mi ti bá kójú ti tẹ́ o. Ọkọ̀ àdáṣe léhùn mọ́. Ìbá àwọn ènìyàn o. Mo ti ṣèbà yín lónìí o kí n ti bàbá ṣe lọ́jọ́ tòní o. A ti ṣọdún wo lọ́dún epo ti àṣẹrẹ̀ nínú o. Àtẹ̀yìn àgbàbọ̀ akọ̀wé akọ̀ àyùlà yìí bàbá wọ́n jẹ́ mi. Tètè pátápátá kà á sọ kókó já lọ kó já bọ̀. Tètè ti bẹ yìí o. Mọ̀járí yóò dìde mọ̀járí tẹ̀ sàn. Èmi bọ̀ọ̀sẹ̀ náà kì í mẹ́sàn-án ọdún rẹ̀ lọ́dún rẹ̀ kó jẹ́ mi ṣẹ̀rẹ̀ mẹ́rin. Àtẹ̀yìn àtọmọ ní àkàlẹ̀ mi kò mọ̀ jẹ́ àṣẹrẹ̀ mi o. Èkó ẹ̀bọ̀ kó já lójú rẹ̀ èdè o. Àníkún owó, àníkún ajé, àníkún ọrọ̀, àníkún ọmọ, àníkún bá lọ̀rọ̀ àníkún bá lọ̀rọ̀ kó fi jẹ́ tèmi o. Àbọ̀tọ̀ tó tòsí, òun lẹ́yẹ létí kórè wọ̀lú. Èmi bọ̀ọ̀sẹ̀ ọmọ rẹ̀, ire owó, ire ọmọ, ire àlàáfíà, ire ìdẹ̀rùn, ire ìdẹ̀rùn, ìṣẹ́gun, ìlọsíwájú ìdẹ̀rùn, ẹ̀mí gígùn kẹ́ jẹ́ tèmi àtọmọ mi o. Kẹ́ jẹ́ tèmi àtàlẹ́ mi o. Kí má dùn òjò, kí má rí bẹ́ẹ̀ sọ o. Kọ́ jẹ́ pàmí balẹ̀ o. Kọ́ jẹ́ wíta jẹ́ ṣe o. Kọ́ jẹ́ mi gbèrè ọmọ mi hàn o. Kọ́ jẹ́ màmá náà mọ́ mi lọ́ o. Tọ̀tọ̀ tòun kọ́ mọ́jú sí mi ò jẹ́ mi pàárẹ̀. Mama jẹ́ mi fi tẹ̀tẹ̀ o, kọ́ jẹ́ dúrà mi gbà o, mama tó lè gbà mọ́dé o, mama jẹ́ mi ṣùkọ́ o, mama jọ parí o, kọ́ jẹ́ pàmẹ́ balẹ̀. Bàbá mi ti ní sùúrù kiri ẹ̀ ọ̀rọ̀ wọlé àgbà. Ó yé mi dùn mí, ó yá pọ̀tẹ́nu rẹ̀ láì ṣe ní ọkà. Èmi Ìyábọ̀ ọmọ rẹ ọdún ilé àkọ́kọ́ ṣe ọdún mi láti ilé àbá mi láti Ṣàrú ilé akọgun ibẹ̀ ni mo ti yá láti Ṣàrú. Àríbò ṣe bínú sí a ìwé iye ní èrí mo fẹ́ bí ọ ní kó dárí ẹ̀ṣẹ̀ díà o kó dárí díà o kó jẹ́ pa kúkúrú níbẹ̀ kọ́ tọ́gígùn láti gbàgbé mi Ìyábọ̀ ọmọ bọ́ọ̀sì ọmọ adé òye kìmí sí bọ́ọ̀yì kó dá òbí dúró ní ayé rẹ̀. Ànìgúgù kó fi jí ìkiri alíbẹ̀ ogun tẹ́ gẹ́rí ológo lúlẹ̀ àbàmì Adéoyè kó bá mi jù dópin o tètè èèyàn ọmọ kan níbẹ̀ kan rárẹ̀ káàkiri kó bá mi jọ irúṣẹ́ o kó pèsè ìjọpọ̀ o yọmọ iye mi náà kọ́ ṣàbòrí lórí ria o tí ṣàbòrí lórí ria o tí wòye ọdún kẹ́bọ̀ ìwé iye mi mo fẹ́ kọ́lé tí máa gbé ọ sí torí mẹ́rin lè máa gbé ọ sí ilé olúlé ni mo gbé ọ sí ẹ̀dẹ̀ tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ tẹ́wọ́ náà lọ́rùn bẹ́ẹ̀ torí mo rápẹrẹ fẹ́ tẹ́ ọ lọ́rùn tí wòye ọdún kẹ́bọ̀ kó kọ́lé lárin ni kò mí o alárùn gbogbo ojú ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ kó gbé dìde o létí abo mi kan lókèèrè kọ́ndínà máa kó bá mi lànà pọ̀ o létí abo mi kan oníṣẹ́ kọjá oníṣẹ́ o torí kó bá ti yé èrìṣẹ́ mo jẹ́ jẹ́lúwájú rẹ̀ kàyé ni ó dá kẹ́ẹ̀kúkú rèwerèwe túndínlé àbànímọ́ létí abo mi kan lókèèrè kọ́rin ọtẹ́rù ni kọ́ yé ìgbẹ́mi lárugẹ kò bá ti pèsè ìṣẹ́kù o kò é jí okú kò jìjì lé àbàmí kò dé mi náà lọ́lá ìkẹtẹ aráyé mọ̀ pé ìwọ ni mẹ́sìn torí àní mú sí mi ayé aṣọ̀tún ayé àmọ̀kọ̀ aṣọ̀tún ayé olúgbé èyí ti pẹ̀yà bọ́dìyà gbẹ́gbẹ́ ọ̀tún kí bá mi yọ̀ ọ́ lẹ́rù o ó kún gbèsè kí bá mi sẹ́ nílé ayé mi mojú gbẹ́rí mọ́ o mo jẹ́ mi mọ́ mi gbọ́mọ sí o kí bá mi kọ́ sínú àmọ́ mi kọ́ gbọ́dọ̀ sí mi lẹ́yìn o kí bá mi gbé àmọ́ mi débi gíga o àánú olúwa pọ̀ ọmọdé báyọ̀ tàbí gẹ̀ẹ́lì àti pẹ̀lú mi kí bá mi pèsè iṣẹ́ kù ọ́ iṣẹ́ alálùbáríkà kí bá mi pèsè kù ọ́ Adéwálé kí n pèsè kù ọ́ Dayọ̀ kí bá mi pèsè iṣẹ́ kù ọ́ ìhàn ọmọ mi náà kí bá mi gbóná sókè kan débi gíga o ìwòye ọdún kẹ́bọ̀ kí yèjé mi dúpẹ́ lọ́rin o gbogbo ìhàn ọmọ orúmọ lẹ̀ mọ́jọ́ mọ́mọ́ náà ṣe mọ́ lọ lórí mi mọ̀mọ́ dúpọ̀ ń wo di o ní mọ̀mọ́jọ́ ọmọ aráyé yọ̀ mí o lórí àti ìṣẹ̀rùn sí mi ìmọ̀jọ́ ọmọ aráyé yọ̀ mí o ìmọ̀jọ́ ọmọ aráyé dá mi wò ìmọ̀jọ́ ọkọ̀ fún sábẹ́ òwò mi kan mú dá mi wò kí n ṣàánú mi oníwòye ọdún kẹ́bọ̀ máa yá dúpẹ́ o. Lórí èyí.
ìgbà mo dé ìlú èrò líbe kàn fọ́sí ìfọ̀ ọmọ mi èmi ẹ̀ṣá kọ́lá pé mẹ́yọ̀ kakun sọ́run ìgbà mo rí ìgbà fọmọ kakun sọ́run mo dé ìlú ìmọ̀ra pẹ́rẹ́ kan lọ́sẹ̀ mi mo ya bọ̀ bẹ yé èyí bọ̀ kẹ́mi àtọ́jú ọ̀hún ṣe yé mi kí má ti mọ̀ fún ọmọ mi ni mo rí èsì aláàbọ̀ ara nínú ọmọ mi èmi náà mọ ìdí abẹ́ yìí mo ya àtọ́jú sí ṣé èmi èsì aláàbọ̀ ara lọ́mọdé o ṣé ikú ọ̀wọ̀ ẹ̀mí láwọ̀ yé o kẹ́tẹ́ká ti mú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́ẹ̀tì tẹ́bẹ̀ yìí ń ní ṣiṣẹ́ bọ̀kọ́ má ti mú sí ìgbà mo ya tó ṣe yé lóye nífọ̀ kẹ́mi àábọ̀ kẹ́mi àtọ́jú àsì èyí lórí àyè kọ́ pàtà ìkẹ́mi àtọ́jú àsì èyí mi ìkẹ́mi àtọ́jú àsì mo dẹ̀ dánù kan ábẹ̀bọ̀ ya tójú àti yé mi ọ̀sẹ̀ ṣe ní kò wẹ́ o ẹ̀ sálábàárà lọ́mọdé dákun dáàbọ̀ kó ṣàánú mo ti gbà fọ́ máa ṣe ń mọ́lẹ̀ báyìí ò kó ṣàánú mi o mo jẹ́ ọmú mi bú òye mi mo ṣàyà máa ṣàdúrà ká tó wí ká tó fọ̀ ọ̀sẹ̀ tí lọ́mọ ti dání kan yóò gbọ́sẹ̀ mo ṣe dúpẹ́ mo ṣe ya àṣìbẹ̀ ya dúpẹ́ fọ̀ kí wọ́n ti yọ̀ mọ́sẹ̀ mi rìn àfọ̀ máa ní gbé mọ́lẹ̀ ń lérí fọ̀ máa ṣe fọ̀ mẹ́rin akọ èbí búkà bú mi lùlù mi fọ̀ mo gún mọ́lẹ̀ lórí yé mi ẹyọ kan kó kù kò mí yé mi wọ́n mọ́ o kó bá mi bòrò rẹ̀ fún síbìkì bàtà àti ta mí lọ́sẹ̀ òye mi ìwé ọmọ ọdún rẹ̀ jẹ́ kí wọ́n bọ́ jẹ́ ẹ nínú mi kò jẹ́ mi sọ́sìta kò jẹ́ ọmú mi bú ọ o kò ti ṣe kú ọ kẹ́mi ṣe kú wọn náà kó ṣe tèmi o ìjà ti dúró yìí dúró ní aṣọ ọ̀pọ̀pọ̀ ìṣòro ní aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́tẹ́ bí kì í ṣòro kí pàtàkì tá lọ́sẹ̀ bá gbòòrò rẹ̀ túra sí o kò ṣàánú rẹ̀ o wọ́n ní kó wọ́n máa ń gbé lónìí kó bá mi gbọ́ ọmọ kó o wọ́n ní kẹ́ wúṣẹ́ kó jùrúṣẹ́ wọ́n ní kẹ́ wá fòkó balẹ̀ kó jọ́kọ̀ rẹ̀ balẹ̀ o káàdé o yé mi. ẹ bá mi rán ọmọ mi kọ́ kì í ṣe ọkọ̀ rà kan àbọ̀ ẹ fọ́fọ́ rẹ̀. àbọ̀ èmi kò ní bá mi jà ní Gbogbo Yorùbá. ẹ kú ọdún. Yes sir. ẹ jọ̀ọ́ ṣàlàyé fún àkọ́ tó ń ṣẹlẹ̀ mí báyìí. Èní ni à ń ṣe ọdún omi ògbó ní ìlú Èrò. Èní là ń ṣe ọdún omi ògbó ní ìlú Èrò. kí ló ń pè ní omi ògbó? Orúkọ ìmọ̀lẹ̀ omi yìí ló ń jẹ́ ògbó. Omi tá à ń ṣe ọdún ẹ̀ lénìí. Orúkọ omi yẹn ló ń jẹ́ ògbó olódòdẹ ó mà rí já àgùndé mọ́. Àsáàsí mi àgbàrá obìnrin gbọ̀nà ọkùnrin sá. Ògbó bùṣàṣeórèlé àlè rẹ̀ ya lu ọdún mẹ́ta. Kàárẹ̀ òye yẹ ọmọ èyí dáadáa. ògbó yẹn ẹ ṣàlàyé fún wa kí ni ògbó ní ṣe pẹ̀lú Ọ̀ṣun because a rí pé ẹ̀ ń dárúkọ Ọ̀ṣun. Ọ̀ṣun omi tó wà lọ́ṣun náà fi ń pe tọ̀ṣun ní Ọ̀ṣun. Mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan náà rí fún nígbà tán interview mi nígbà kan pé kò possible kéèyàn bí ọmọ kó dẹ̀ sọ gbogbo wọn ní orúkọ ẹyọ kan. Téèyàn bá bímọ mẹ́fà ó máa sọ wọ́n ní different name. Inú ẹ̀ a lè rí ó lè bí twins. Wọ́n á rí Kúnlé, wọ́n á rí Yẹmí, wọ́n á rí Dàda, wọ́n á rí Òjó, wọ́n á rí Àìná. Bí ọ̀rọ̀ ògbó yẹn ṣe jáde láàrin yẹn nìyẹn but omi òkun ni olórí gbogbo omi. ok a rí pé ẹ ń dárúkọ Oore Yèyé Ọ̀ṣun ṣé ibí nìkan ni wọ́n ti máa ń bọ ògbó yìí? Gbogbo ìlú ni ògbó wà gbogbo ìlú ni ògbó wà kò sí ìlú tí ò sógbó. Ṣé a fẹ́ sọ pé kò sí Dàda lẹ́kọ̀ọ́ báyìí ni? Bí Dàda ṣe wà lẹ́kọ̀ọ́ Dàda wà l'Ákúrẹ́ Dàda wà ń Bàdàn bí ọ̀rọ̀ omi ògbó ṣe rí nìyẹn. Ṣé understand bẹ́yẹn? ẹ ṣeun so a rí pé àwọn èèyàn wọn mú àwọn kankan wá wọn wá fi ń ṣàdúrà àwọn kan tó ń dúpẹ́ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Àwọn tó jẹ̀jẹ̀ lọ́dún tó kọjá
pé ìyá wọ́n kó nǹkan wá fún ìyá tẹ́ bá ti lè ṣe nǹkan báyìí fún mi tó bá ti di ọdún tó ń bọ̀ màá wá san ẹ̀jẹ̀ mi ẹlòmíì á sọ ẹ̀jẹ̀ ẹ̀ síta ẹlòmíì ò ní sọ síta á ní ẹ̀jẹ̀ tó ń fẹ́ fún ẹ wà nù nǹkan tó ń fẹ́ tó bá ti ṣe fún wọn á dẹ̀ kó wá òun lọ àwọn tán kó nǹkan wá yẹn àwọn tó ti jẹ́ ẹ̀jẹ̀ ń bí pé kí ìyá ṣe nǹkan fún wọn tó dẹ̀ ti ṣe nǹkan fún wọn náà ń kó ẹ̀jẹ̀ wọn wá tẹ́ ti rí yẹn. ẹ jẹ́ bá a sọ orúkọ yín. orúkọ mi ni Ọ̀ṣunbùkọ́lá Ifáṣemílóore. ẹ jọ̀ọ́ àwa gbọ́ pé Ọlọ́run ni èèyàn máa ń gbàdúrà fún ṣùgbọ́n a rí pé bíbẹ̀ yẹn ẹ̀ ń gbàdúrà fún kankan àmọ́ nǹkan náà. tá a bá ti jí láàárọ̀ àkọ́kọ́ júbà lọ́wọ́ Olódùmarè tí à ń pè ní dálẹ̀ tiwa níbí ní àbárìṣà tílẹ̀ bá ti mọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣẹ wa lọ sílé ìmọ̀lẹ̀ wa àlọ́ forí balẹ̀ fún torí ibi tán dá wa sí náà ni torí ìkọlà àwa náà rí bí ìránṣẹ́ bí pásọ̀ ṣe jẹ́ làwa náà ṣe jẹ́. so ta ni agbátẹrù ọdún yìí. agbátẹrù ọdún yìí ni ìyá òòṣà mi tó gbé òòṣà kalẹ̀ fún mi tájọ ń jẹ́ orúkọ ìmọ̀lẹ̀ kan náà. ṣé ẹ lè sọ orúkọ wọn fún wa. orúkọ ìyá òòṣà mi ni Yèyé Òrè ìyá òòṣà mi ni. ẹ ṣeun gan ẹ ṣe gan so ọdún tó ń bọ̀ àtúwá bá yín ṣọdún. àṣẹ wà. ẹ ṣe gan. yes sir.